Ìkáàárọ̀, ìkáalẹ́, ìkáàsán o, ikú òru, ikú àìjì, gbogbo èèyàn followers mi lọ́tùn lósì láti Nàìjíríà títí dé diaspora. A máa dúpẹ́ bá ní ìmọ̀kú ọdún lọ́tùn lósì o, ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A ní ikú sọ̀nà bí èéfín, ìyẹ́kẹ́bọ̀ ìtúnu àwẹ̀ àbá láyé, àbá láàyè lórúkọ Jésù. Inshallah ni mo gbàdúrà fún gbogbo èèyàn Mùsùlùmí lórúkọ Jésù. Inshallah. Ọlọ́run á gbàdúrà wa, á má àdúrà rẹ̀ á mọ lọ sún ní àṣẹ. Ìpẹ̀lẹ́ o, gbogbo èèyàn followers mi, èmi yìí Èkìtì parapọ̀ lálóhùn pé Èkìtì rí ikú ọdún o, àti gbogbo ọmọ Èkìtì lápapọ̀, àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀, àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lórúkọ Inshallah lórúkọ Jésù. Ọlá àjíǹde kà nínú rẹ̀. Gbogbo nǹkan ti dòkú nínú ayé rẹ̀ nínú ọlá àjíǹde Ọlọ́run á bá mi jí. Gbogbo ọ̀nì kẹ́kẹ́ dẹ̀rọ ohun kan dá lọ́dọ̀ Ọlọ́run. Lọ́lá àjíǹde ọ̀run á bá mi pèsè rẹ̀ fún. Ìní kú lójijì, ìní mọ̀bojì ọmọ, ìní mọ̀sàrí ọmọ, owó kékeré, iṣẹ́ kékeré, owó nílá Ọlọ́run á bá mi pèsè rẹ̀ fún yín lórúkọ Jésù. Mo gbàdúrà fún yín o. Ọ̀run á gbọ́ ohun báyà á gbé ṣàṣẹ. Inshallah ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gún. Ìpẹ̀lẹ́ o tó jọ́ mẹ́ta o, èmi yìí Èkìtì parapọ̀. Mo kì í fún ọdún o. Gbogbo èèyàn mi láti Nàìjíríà sí ti dé diaspora. God bless everybody. Mo kí yín o. Àdúrà rẹ̀ á gbà o. Ìjàre o, mo tún gbé tuntun dé. Ìbá mi wo Eketa ọ̀rẹ́ lórí YouTube. Ayọ̀ Olúyẹmí àti Ọlátúndé Olúyẹmí Ògúnṣọlá. Ọmọ ọ̀gá mi, ọmọ bọ́ọ̀sì mi. Mo ṣẹ́rùn kọ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ jáde rẹ ni o. Eketa ọ̀rẹ́. Kí bá wo fíìmù ni ìyá gbàwí Ọlọ́run ọba olùkọ́lá lágbára. Ìjàre òun bá mi lọ sórí YouTube Ayọ̀ Olúyẹmí fíìmù. Kí ìyá bá mi wo Eketa ọ̀rẹ́. Ìṣeun o. Kí n dẹ̀ bá mi sí ètò o. Lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọwọ́ kì í fi sí ètò o. Ìní fi gbọ́mọ sí, ìní fi mọ bojì ọmọ lórúkọ Jésù ni mo gbàdúrà fún ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ o. Ọdún kò kù ayọ̀ làlájá aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lórúkọ Jésù. Inshallah ó ti rí bí àṣẹ sì ti kú o.